ẹ̀yin èèyàn lé kò sí ọgbọ́n téèyàn lè dá, kò sí ìwà téèyàn lè wù, kò sí ọ̀nà téèyàn lè gbà téèyàn lè fi tẹ́ aráyé lọ́rùn. Àwọn èèyàn wa ìkà ló pọ̀ jù nínú àwọn èèyàn wa. Bí àwọn èèyàn wa bọ́n ṣe wà yẹn, kò sí nǹkan téèyàn lè ṣe láyé téèyàn lè fi tẹ́ wọn lọ́rùn. Ẹ̀yin èèyàn lé kò sí ọ̀rẹ́ mọ́ kárẹ́ni bá rìn òun ló kù o. Ẹ jẹ́ ká ṣe rere láyé. Àǹtí wa wọ́n sọ̀rọ̀ nípa double crown prince. Wọ́n ní ọ̀rọ̀ double crown prince yìí, wọ́n ní ó ti wá di wàhálà sí inú pálásì bàbá wèrè ńlá o. Wọ́n ní ọmọ àwọn wá láti ìdílé Gẹ̀ẹ́sì àti ìdílé Láfọ̀gídí nídìílé ọba. Bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní Gẹ̀ẹ́sì yìí, wọ́n ní ilé àwọn ọba náà ni, ìdílé ọba kan ni. Wọ́n ní Láfọ̀gídí yìí náà, wọ́n ní ìdílé àwọn ọba náà ni. Wọ́n ní ó ní ọmọ òun yìí ó wá láti ìdílé méjèèjì ló fi jẹ́ crown prince. Ẹ̀yin èèyàn lé àfi k'Ọlọ́run ń ṣàánú wa lórí ọ̀rọ̀ crown prince yìí. Wọ́n ní ọ̀rọ̀ crown prince yìí wọ́n ló ti dá wàhálà sílẹ̀ o. Wọ́n ní torí pé competition ni láàrin àǹtí wa fashion àti àǹtí wa wọ́n ní wọ́n ń ja ìjà yìí, wọ́n ní kì í ṣe kékeré lórí ọ̀rọ̀ ìdílé méjèèjì àti bó ṣe pé ara ẹ̀ ní crown prince. Ẹ̀yin èèyàn lé àǹtí wa ń ṣe yìí, ó ní nǹkan tó fi ń ṣe. Wọ́n ń ṣe yìí láti dá ìjà sílẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi ni. Wọ́n ti mọ̀ pé tí àwọn bá ti ń lo crown prince lórí ọmọ tí wọ́n bí, wọ́n ní Queen Naomi máa bínú àbí kábíyèsí náà máa bínú. So wọ́n mọ nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, kí ni àǹtí wa fẹ́ gé nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí láti dá irú ìjà báyìí sílẹ̀? Nítorí wípé ìgbà tí Queen Naomi wà nínú palace yẹn làǹtí wa ti ń gbé àwọn ọwọ́ yìí, ṣùgbọ́n wọn ò rí ààyè láti wo gbogbo ìwà yìí ni. Ṣùgbọ́n ìgbà tí bàbá wo sọ̀rọ̀ tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe bàbá wa máa ń dákẹ́ ni. Kí lẹ wá expect tí àǹtí wa ò ní dánwò? Recently la gbọ́ pé kábíyèsí náà kàn kẹ́rù wọn kúrò ní inú royal manor torí ṣàdédé la rí wọn. Bí a ṣe gbọ́ allegedly yìí pé wọ́n gbé àwọn kan wá pé kán wá ba security royal manor jẹ́, kó kó ẹrù àwọn síbẹ̀. Wọ́n ní kábíyèsí bó ṣe dé, torí wọ́n ní kábíyèsí ní àwọn event tí wọ́n lọ, wọ́n ní bó ṣe dé báyìí wọ́n ní kán kó gbogbo ẹrù àǹtí wa pátápátá lọ sí olórí quarters. Wọ́n ní àǹtí wa bínú nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí kó ẹrù àwọn sí olórí quarters. Wípé wọ́n ní kí ló dé tó jẹ́ pé kábíyèsí Queen Naomi nìkan ni kábíyèsí máa ń gbé gẹ́gẹ́gẹ́. Wípé ṣé àwọn ò bímọ fún kábíyèsí ni, tó jẹ́ pé ọ̀rọ̀ Queen Naomi nìkan ni kábíyèsí fẹ́ gbọ́. Wọn ò fẹ́ gbọ́rọ̀ èèyàn kankan ju ọ̀rọ̀ Queen Naomi lọ. Wípé nǹkan tó mú kábíyèsí lè fi Queen Naomi sí inú royal manor, kí ló dé táwọn àtọmọ àwọn ò lè wá sí inú royal manor? Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé competition upon competition ò ní àwọn èèyàn yìí nọ́mbà Queen Naomi fà nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, wọ́n ní kì í ṣe nǹkan kékeré ni àwọn elders wọ́n bá àǹtí wa fà. Ìpè ṣe wọn ò mọ̀ pé àṣà àti ìṣe
ó wà ní inú pálásì bàbá wa ni. Wípé ṣe bí àwọn náà wọ́n wá láti ìdílé ọba ni. Wípé ṣé wọ́n fẹ́ láwọn ò mọ culture ni. Wọ́n ní àwọn elders àtàwọn council àwọn náà ń bi àǹtí wa ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé. So ọ̀rọ̀ àǹtí wa pẹ̀lú crown prince yìí wọ́n ló ti di wàhálà nù pálásì kábíyèsí o. Wọ́n ní bàbá wa ní gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àwọn ò fẹ́ gbọ́ mọ́. Wọ́n ní àwọn olóyè àwọn elders gbogbo wọn wípé ṣe ni wọ́n lọ sí ilé àwọn family àǹtí wa o. Allegedly bá ṣe gbọ́ o wípé wọ́n lọ yarí fún wọn wípé gbogbo àwọn àṣà èyí tí ó sì nínú palace tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ máa mú wọnú palace àwọn ò ní tolerate àwọn ò ní gbà rárá. Wípé so kọ́ má ṣerú nǹkan báyẹn mọ́ o. Wípé kọ́ má ṣerú nǹkan báyẹn. Wípé kọ́ dẹ̀ bá ọmọ wọn sọ̀rọ̀. Wípé torí kò sí ààyè fún irú nǹkan báyẹn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Lẹ́yìn èyí allegedly la gbọ́ wípé kábíyèsí wọ́n ní wọ́n wọ̀nù àǹtí wa wípé kí wọ́n dẹ̀ bá kí àwọn family àwọn àǹtí wa kán bá àǹtí wa sọ̀rọ̀. Wípé torí àwọn ò ní tolerate gbogbo ọ̀rọ̀ crown prince tí wọ́n tó ń gbé sórí social media tó dẹ̀ ń tẹnu mọ́ wípé àwọn ò ní tolerate ẹ̀. Wípé ìgbà tó ń pe ọmọ ẹ̀ ní crown prince wípé kí ni wọ́n fẹ́ pe Tadéníkáwò. Wípé ṣé Tadéníkáwò kọ́ ni crown prince ni àbí kì í ṣe àrólé kábíyèsí. Wípé so kí wá ló dé tàǹtí wá ń sọ̀rọ̀ crown prince. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo nǹkan tàǹtí wá ń ṣe yìí wọ́n ń ṣe nítorí pé wọ́n fẹ́ make Queen Naomi jealous ni àbí kán dánú bí wọn. Ṣùgbọ́n Queen Naomi mọ̀rú yín. Queen Naomi ò lè bínú nítorí pé wọ́n mọ̀ pé kì í ṣe èní lẹ́tí ń wu ìwà yẹn. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi yarí wípé àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú àǹtí wa nítorí pé wọ́n mọ ìwà àǹtí wa wọ́n dẹ̀ mọ nǹkan tí àǹtí wa lè ṣe àti nǹkan tí àǹtí wa lè dá lára. So ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún àtìlẹ́yìn yín lórí channel yìí. Yorùbá ni a máa ń sọ lórí channel yìí. Mashola lórúkọ mi. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì tí wọ́n ń gbọ́ wa. Ẹ̀yin èèyàn lé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé kẹ́ subscribe o kẹ́ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.